آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نستعينه ونستغفره ونعوذ من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أشهد أن محمدا عبده ورسوله. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Akin káàbọ̀ sí ètò wa àgbọ́yé Islam ní ẹni ọjọ́ Jímọ̀. Àbí Ọlọ́run Ọba kọ́lọ́run má ṣe gba ìrun tá kí lọ́wọ́ wa, kọ́lọ́run má dàlú wa ńgbáyà, kó má ṣe eléyìí ní ẹyọkan tó kù nínú ìgbésí ayé wa. Ètò yín ètò wa ibi tí a ti ń gbọ́ àgbọ́yé ẹ̀sìn wa. Àbí Ọlọ́run jọ̀ọ́ kó túbọ̀ ṣe dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wa kí a gbọ́ àgbọ́yé ẹ̀sìn náà. Kí a wá jèrè láyé, ká jèrè nínú kọ̀rọ̀ sàárè ní gbangba àlìkíyámọ̀, kí a jèrè ńbẹ̀. Orúkọ tèmi ni Dhikrullah Muyosore. A ti máa ń sọ pé kí lójúṣe wa lórílẹ̀ ayé. Ní gbogbo àwọn ọ̀rọ̀ tá máa ń sọ, a máa jẹyọ ní t'Ọlọ́run fẹ́ ká wá ṣe lórílẹ̀ ayé. Gbogbo wa náà la mọ̀, kò ju pé ká wá jọ́sìn náà lọ, ká wá jọ́sìn fún Ọlọ́run Ọba. Gbogbo ọ̀nà náà la fi ń jọ́sìn fún Ọlọ́run Ọba. Pẹ̀lú ògo Ọlọ́run, a fẹ́ yànnàná kí ni ìjọ́sìn jẹ́ nínú Islam. Àwọn ni a fẹ́ gbéyẹ̀wò lónìí nìyẹn. Kí ni ìjọ́sìn? Torí pé gbogbo wa náà la ń jọ́sìn. Ọ̀nà wo l'Ọlọ́run wá pa wá láṣẹ láti lè jọ́sìn lórí ilẹ̀? Eléyìí ni a fẹ́ yànnàná. Àwọn tó máa bá wa sọ wọ́n ti wà ní ìkàlẹ̀. Ẹ jẹ́ ká dókè lọ́hùn ká ní tí wọ́n ń ta kagbọ́n tó ní fún wa ní iléeṣẹ́ Blitz and Junut. Tí a bá padà dé, àwọn tí wọ́n ń ṣe ọṣẹ Sure Clean àti gbogbo oríṣiríṣi ọṣẹ, a wá tẹ̀síwájú pẹ̀lú àgbọ́yé Islam lórí ìjọ́sìn ṣíṣe nínú Islam. Bismillah. Oh, what a wonderful world of Sure Clean detergent. Oh yes, you can have a clean and bright wash with Sure Clean. Sure Clean detergent is tough on stains, gentle on your hands, and leaves clothes smelling fresh. Oh see, for clean whites and all colors, Sure Clean detergent makes you shine. As you spread it all, you can see the shine of Sure Clean brightness. Now, wear your smile with pride and nothing to hide. Sure Clean detergent makes your family clean and happy. Sure Clean detergent, happiness with every wash. Alhamdulillah Rabbil Alamin. Ẹ káàbọ̀ sí orí ètò wa àgbọ́yé Islam, ibi tí a ti ń gbé ọ̀rọ̀ ẹ̀sìn wa, àgbọ́yé lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa tí a ti ń gbé yẹ̀wò. Èyí tí a tún fẹ́ ṣe lónìí ọ̀rọ̀ àrà ọ̀tọ̀ ni. Gẹ́gẹ́ bí a ṣe sọ fún wa pé ìjọ́sìn ṣíṣe nínú ẹ̀sìn wa, òun náà ni a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Àwọn tó máa bá wa sọ eléyìí ti wà ní ìkàlẹ̀. Welfare officer ni wọ́n ní àná ní Muslim Student Society of Nigeria ti ẹ̀ka Ògùn area unit. Bákan náà wọ́n tún jẹ́ Noibule Amir ti Ìjẹ̀bú area council lánàá, àbí ní ìjẹta, ìtàbámù káṣẹ́. Ọ̀hún náà ni Ustaz wa Abdulhakeem Hashim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Ẹ káàbọ̀ sí orí ètò yìí. Nítorí a máa ń sọ̀rọ̀ nípa ìjọ́sìn. Gbogbo àwọn onírànran ìjọ́sìn náà l'Ọlọ́run dá sórí ilẹ̀ ayé. Èwo gan l'Ọlọ́run fẹ́ kí a Mùsùlùmí tẹ́ńpẹ́lẹ́ mọ́? Èwo gan ló ń jẹ́ àtẹ́wọ́gbà ní iwájú Ọlọ́run? So báwo ni a ṣe ń ṣe ìjọ́sìn nínú ẹ̀sìn wa? A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillah. Summa salatu wa salamu ala rasulillah. Adá ọpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ọba tí ó tún kádàrá kí a tún di Jímọ̀ ti ọ̀sẹ̀ yìí. Alhamdulillah. Ànábì ní tí ò bá ń ṣe wípé ọdún òní di mẹ́ta ni, Jímọ̀ ni ò bá jẹ́ ìkẹta nínú ọdún àwa Mùsùlùmí. Ìyẹn ni pé téèyàn bá di Jímọ̀, oore kan tún pẹ̀lú oore fún nìyẹn. Bí Ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́mọṣálá ìgbà gbogbo ẹ̀ ní ìjọsìn fún wa. Àmín. Téèyàn máa ti ń rí ẹ̀san ìjọsìn láyé àti ní àlùkìyámọ̀, ọlọ́mọṣálá ìsọ̀rọ̀ kan alẹ́ sọ mẹ́.
ẹ rí inú ọ̀rọ̀ tí mo kọ́kọ́ sọ ìjọsìn ti jáde ń bẹ̀ lọ́nà oríṣiríṣi. Alákọ̀ọ́kọ́ ni pé Ọlọ́run ọba tí ó dá ọmọ èdèèyàn kò dá wa lásán. Ọlọ́run ọba ò dá wa lásán. Nígbà tọ́lọ́run ọba fẹ́ dá wa ní àná, àwọn màláíkà nígbà tọ́lọ́run ọba fún ẹ pé inni ja'ilun fil ardi khalifa, pé òun fẹ́ dá àrólé sórí ilẹ̀. Iṣẹ́ àrólé iṣẹ́ tó ní ojúṣe ni. Àrólé kò ń ṣe táìtù, iṣẹ́ tó máa ń wá pẹ̀lú ojúṣe ni. Àwọn ojúṣe tó wá rọ mọ́ kéèyàn jẹ́ àrólé Ọlọ́run, òun náà ni kéèyàn jẹ́ olùjọsìn fọ́lọ́run. Tá bá sọ pé al-ibada, tá bá ní ìjọsìn, kí ni ìtumọ̀ ẹ̀? Màá mú ìkan wá nù ìtumọ̀ àwọn àfáà ṣáájú, àfáà wa Ibn Taymiyyah. Wọ́n bi lọ́wọ́ pé kí ni mal ìbádà, kí ló ń jẹ́ ìbádà gan? Kí là ń pè ní ìjọsìn gan? Torí pé tá bá ń sọ ìjọsìn lọ́dọ̀ ọ̀pọ̀ ju wa, á rò pé ká kírun, ká gbààwẹ̀, ká yọ zàká, ká lọ hajj, ìjọsìn bá tán. Àfáà wa Ibn Taymiyyah ní pé ismun jamihu likulli ma yuhibbuhu Allahu wa yarda. Tá bá sọ̀rọ̀ ìbádà, ó kó nǹkan tó pọ̀ sínú, gbólóhùn kan tó kẹnu ni. Likulli ma yuhibbuhu Allahu wa yarda, tó jẹ́ pé gbogbo nǹkan tí Ọlọ́run bá ti nífẹ̀ẹ́ sí, gbogbo nǹkan tí Ọlọ́run bá ti ń yọ́nú sí kéèyàn ó máa ṣe. Minal aqwal, nígbà míì ó lè jẹ́ ọ̀rọ̀ ẹnu lásán, ìjọsìn ni. Wal af'al, nígbà míì á jẹ́ iṣẹ́, ká kírun, ká yọ zàká, ká ṣe hajj, iṣẹ́ nìyẹn téèyàn ó fara ṣe, ká gbààwẹ̀, iṣẹ́ téèyàn ó fara ṣe nìyẹn, ìjọsìn náà ni. Adh-dhahira wal batina, nígbà míì ìjọsìn yẹn ó máa hàn, nígbà míì kò ní hàn, á pamọ́. Ẹni tó ń ṣe nìkan ló mọ̀ pé òun ń ṣe nǹkan kan. Kí n mú àpẹẹrẹ wá. Nínú gbáàyè èèyàn á máa ṣe ẹbọ sọ́lọ́hun. Nínú gbáàyè tí ó gbà pé nǹkan kan tó wà tó jọ Ọlọ́run lọ, tí ó jẹ́ táwọn èèyàn jẹ̀ nímọ̀, tẹ́lẹ̀ ìjọ máa kírun mọ́ṣáláṣí, ìjọ máa ṣe gbogbo ẹ̀, tí ó sàpamọ́. Ìyẹn túmọ̀ sí pé nígbà míì ìjọsìn á máa wà nínú gbáàyà tí ó sàpamọ́, jẹ́ pé ẹni tó ń ṣe nìkan ni ó mọ̀ pé òun ń ṣe. A máa bẹ́nu kọ́lọ́fín ara rẹ̀. Á wà ní rẹ̀. kọ́lọ́fín ara rẹ̀. Àlùkìyámọ̀ nìkan lọ́lọ́run bó ti tu fó. Pé ẹni yìí lóòótọ́ ó sọ pé òun ń jọ́sìn fọ́lọ́run, Ó ṣùgbọ́n kírun ṣùgbọ́n pẹ̀lú ẹ̀. kò ṣe jọ́sìn. Àfáà bẹ̀rẹ̀ sí ń kálẹ̀ yẹ kọ̀ọ̀kan pé nǹkan tá à ń pè ní ìjọsìn, ó lè jẹ́ ká kírun, ó lè jẹ́ ká yọ zàká, tó fi dórí wípé ká ṣe déédé láàrin àwùjọ, al-adlu, ká ṣe déédé láàrin àwùjọ, ara ìjọsìn ni. Kéèyàn sọ̀rọ̀ kó ṣe dáadáa sáwọn òbí ẹ̀, ẹ rí i pé ìjọsìn ni. Nínú àwọn ọ̀rọ̀ oríṣiríṣi táwọn bí máa ń sọ fún wa, Sallallahu alaihi wasallam. Ànábì sọ fún wa pé man kana yu'minu billahi wal yawmil akhir falyukrimu dayfahu. Ẹni tó bá gbọ́ náà bàbá tó gbọ́jọ́ gbogbo ìgbéǹda al-qiyamah gbọ́ kó pàlejò lé. Ìyẹn ní pé ìpọ́n àlejò lé gan lára ìjọsìn ni. Lára ìmánì ni kéèyàn pàlejò sí. Téèyàn bá ti wá ń pàlejò lé, èèyàn á máa gbaládà wípé ó ń jọ́sìn ní òdiwọ̀n gbà yẹn. Lọ́fà jẹ́ pé a máa rí ẹni tó jẹ́ pé lọ́dọ̀ Ọlọ́run nǹkan tó fi àlùjọ náà ní pípa àlejò lé. Nínú nǹkan tó Ọlọ́run bá fi ròyìn àwọn ànábì Ọlọ́run ọba kan ni pé wọ́n máa ń pọ́n àlejò lé. Bàbá Ibrahim, Ọlọ́run bá ìṣàtà rẹ̀ ṣe àwọn orí fún. A rí ẹ̀bẹ̀ nínú àdíìsì mi, àwọn ìṣẹ́ pé ẹni tó bá gbọ́ Ọlọ́run bá tó gbọ́jọ́ al-qiyamah gbọ́, falyaqul khayran aw liyasmut, pé kó sọ̀rọ̀ dáadáa àbí kó dákẹ́. Ìyẹn ní pé kéèyàn ó máa sọ̀rọ̀ dáadáa, ìjọsìn ni. Kéèyàn ó dákẹ́ nígbà téèyàn bá rí pé nǹkan míì ti fẹ́ kó sí inú ọ̀rọ̀ téèyàn fẹ́ sọ tí ò dáa, ìjọsìn ni. Ìyẹn ń túmọ̀ sí pé ta bá ń sọ̀rọ̀ ìjọsìn léyìí tó kún, gbólóhùn tó kún ni, tí ò ní jẹ́ kí oníbèrè ó máa béèrè pé ẹjọ́ sọ pé ìjọsìn náà nítorí ẹ̀dá wa pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun, sọ́ọ́sì Zariyat, pé nǹkan tọ́lọ́ tó dá sáyé náà ní ká jọ́sìn, pé ṣé a máa kírun gbogbo ìgbà ni, ṣé ìrun ó ju wákàtí márùn tá à ń kí lọ ni, ṣé nọ́fìlà láà máa yan ni, ṣé ògbà láà máa ṣe láà máa gbààwẹ̀ ni. Kì í ṣe yẹn nìkan, á gbààwẹ̀ nù ẹ̀, á kírun nù ẹ̀, á yọ nọ́fìlà nù ẹ̀, á yọ zàká nù ẹ̀. Tàbá ṣe wá ń ṣe yẹn náà, ìbálò wa láàrin ọkọ láya, ìjọsìn ní tá a bá lò dáadáa, tá a bá lò pẹ̀lú ẹ̀kọ́. Ìbálò ọlọ́jà nígbà tó bá wà ń di ọjà ẹ̀, tó fi òótọ́ ọnú ta ọjà ẹ̀, tí ò dí òṣùwọ̀n kù. Ìdí òṣùwọ̀n kù ni Ọlọ́run bá fi rán ànábì kan wá sáyé. Ikán wá sọ fáwọn èèyàn wọn pé ìtẹ́ ń ṣe ìyókù díẹ̀ káàtó. Ẹ má wala tanqusul mikyala wal mizan, ẹ má dín òṣùwọ̀n kù. Ìyẹn ní pé tí mùsùlùmí wà ń di ọjà ẹ̀, tí ò dí kóńgò kù, kò dí skéèlì kù, ìjọsìn náà ló ń ṣe.
tó bá wà ní ọ́fíìsì ẹ̀ tó ń ṣiṣẹ́ tí ò yíwèé tí ò fọ́ọ̀jì signatory ńgbà tó wà ní school kó lọ gbórí olórí sí ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ọ̀tọ̀ lẹni tó ní certificate torúkọ ẹ̀ hàn bẹ́ẹ̀ ọ̀tọ̀ lẹni tó kọ exam. Nígbà tá a bá ti rí báyẹn ìyẹn á túmọ̀ sí pé ìjọsìn tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí gbogbo ìgbésí ayé wa ní ó jẹ́ báwọn ẹni ìṣáájú ṣe rí nìyẹn gbogbo bàtà bá rí wọn tó máa ń ṣe nǹkan kan lọ́wọ́ ìyẹn ló fà á tá a fi mọ ilé dáadáa tí màá fi dúró. Àwọn kan lọ bá Ànábì sàlámù nílé àwọn sàhábà mẹ́ta gbogbo náà la mọ̀ wọn wá bá Ànábì wọn wá bá ìyàwó Àìṣà wọn bí lọ́wọ́ ìyàwó Àìṣà pé Ànábì yẹn ròyìn wò ní Ànábì Kùránì máa ṣe Kùránì tó ń rìn ni gbogbo Kùránì ni látara yẹn wọ́n máa ṣàdéhùn pé àwọn náà látẹ̀lé lọ ìkànnì wọn ní òun máa gba àwẹ̀ ni òun ò ní jọ̀sán mọ́ ìkànnì wọn ní látẹ̀lé lọ tóun bá jí lóru báyìí wọn á yan náfìlà òun ò sùn mọ́ òun ò sùn mọ́ ìkànnì wọn ní látẹ̀lé lọ òun ò sùn mọ́ ìyàwó òun mọ́ torí pọ́n wà pé yẹn nìkan ni ìjọsìn wọ́n wá lọ bàtà wọn bí wàá dé ìyàwó Àìṣà wa sọ pé àwọn nǹkan máa wà ní àwọn ọmọlẹ́yìn wọn máa sọ báyìí àlùmílẹ̀ lọ kù wọ́n wá wọ́n máa sọ pé bẹ́ẹ̀ ṣe é ròhùn yìí òun á máa gba àwẹ̀ òun á máa jọ̀sán òun á gba àwẹ̀ lọ tó bá ti òun á tún jọ̀sán lọ òun láwọn ìyàwó ilé tí ò ń ṣe méní tí ò ń ṣe méjì tí ò ń ṣe mẹ́ta tí ò ń ṣe mẹ́rin tó yẹ pé òun ò dẹ̀ dùn wọ́n lẹ́tọ̀ọ́ wọn òun ní òun á máa jí lóru tó wọn yan fìlà òun á tún sùn torí pé ara wa náà ní bùkátà sí kó sinmi òun á tún sinmi ìyẹn túmọ̀ sí pé tá a bá ń sọ̀rọ̀ ìjọsìn lọ́dọ̀ mùsùlùmí àgbọ́yé tó fẹ̀jú lọ́dọ̀ àwọn ẹni ìṣáájú táwọn bíi mú wá fún wa báwọn bí àtàwọn ẹni ìṣáájú ṣe lè gbèsè ayé ni pé ìjọsìn gbogbo bá a ṣe ń lò gbèsè ayé ni àwọn kan kàn jẹ́ ọ̀ranyàn gbòógì inú ẹ̀ ìyẹn làwọn tó jẹ́ pé wọ́n jẹ́ bíi símbọ̀ tá a gbé sójú ká kírun wákàtí 5 ká yan náfìlà ká tí Ramadan bá dé kí gbogbo wa gbààwẹ̀ ṣe tí àsìkò hajj bá dé tó bá lágbára kó lọ ṣe hajj ẹni tó wọ́n bá wọ zaka kó yọ zaka àwọn yẹn ní bíi ṣàáhìrì àwọn yẹn jẹ́ bíi signboard làwọn yẹn tá a gbé sọ gbogbo nǹkan tí àwọn yẹn náà máa ṣe tó rọ kiri ká ara wọn tí ó jẹ́ kí àwọn tó jẹ́ tiwájú yẹn náà ò ṣiṣẹ́ gbogbo ìgbésí ayé wa ni èèyàn tó wá máa gbalada ibi tó dùn sí ni ẹ̀ tí èèyàn bá ṣe bá dà àdìsí kan wà tí àwọn sàhábà lọ bá Ànábì pé dáàbà dòṣòrò bẹ́ẹ̀ hujur pé àwọn olówó ti gba gbogbo ládàá fún Ànábì wà fún ẹ pa nínú àìsàn bá náà láì náà sọdákọ ni ẹ bá ṣe alhamdulillah tààlì ìtẹ̀yìn ìṣẹ́ sàfihàn ṣe sọdákọ ni Ànábì tó wá sọ di bíi pé tó bá ní bá ṣe lọ́kọ láya pẹ̀lú ìyàwó ẹ̀ sọdákọ ni àwọn sábà ní lọ́kọ láya kẹ̀ lọ́kọ láya tá a tún gbádùn ara wa Ànábì tó wáyé pé ọ̀dọ̀ obìnrin olóbìnrin ló lọ ṣe sí ṣé ò ní ṣe kì í ṣe sí náà wọ́n á gbẹ̀ṣẹ̀ tó bá ti wá sí tó yẹ kó ṣe sí yẹn náà sọdákọ tù ni ìyẹn túmọ̀ sí pé nígbà tá a bá ń ṣe àwọn nǹkan gbọ́n tó ń dùn à ń jẹun oúnjẹ ń dùn mọ́ wa oúnjẹ yẹn ó dùn dáadáa à ń jẹ à ń ṣeré ipá pẹ̀lú àwọn aráalé wa ìjọsìn ní tá a bá ṣe bóyá ká ṣe gbogbo ẹ̀jẹ̀ náà la rí lára Ànábì tánàbí máa ń ṣe sallallahu alaihi wasallam àárín yẹn náà ni mo fẹ́ ká sọ báwo la Ànábì ṣe ń lo ìjọ ẹ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa ìjọsìn gbogbo ẹ̀ náà lẹ ti kó pọ̀ ṣùgbọ́n báwo gan pàtó l'Ànábì ṣe ń lo ìjọ ẹ̀ sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ẹni Ọlọ́run àwọn tó jẹ́ ta ní ó jẹ́ ọ̀ranyàn yẹn èèyàn á gbé ọlá jẹ́ gbòógì Ànábì máa ń bẹ̀rẹ̀ ọjọ́ ẹ̀ sallallahu alaihi wasallam pẹ̀lú ìmáa mójútó àwọn ọ̀ranyàn táwọn bí bá jí ní Ànábì á túra ṣe á fọ ẹnu ẹ̀ á yan náfìlà tá à ń pè ní tahajjud ní irun òru tó bá ṣe yẹn tán tásìkò àsùbà bá ti ń súnmọ́ Ànábì ó lọ mọ́ṣáláṣí lẹ́ni tó ń sinmi àárọ̀bọ̀ kó mọ́ṣáláṣí lẹ́ni tó fẹ́ rẹjú díẹ̀ àyàn náfìlà akírun ṣubú lẹ́yìn tó bá kírun irun ṣubú ìtàn ìjọsìn gbòógì kan ó ti dúró á wá kú pé ibo láàrin sí kí láà lọ kí láà jẹ kí láà mú gbogbo kí láà jẹ kí láà mú yẹn Ànábì ó máa ṣọ́ àsìkò oorun ìmíì tó ń bọ̀ tásìkò dùhà bá tó Ànábì òkè ìyálẹ̀ta Ànábì àkè tásìkò oorun bá tó láàrín nǹkan táwọn bíi ní òun òkè fi ń ṣe tó bá tẹ̀ ń bá àwọn èèyàn ṣeré lọ tásìkò oorun bá tó ojú Ànábì àchéǹjì àlùkẹ́hùn tó bá yẹ pé Ànábì ọjọ́ táwọn Ànábì fẹ́ gbààwẹ̀ ni àgbàsọ táwọn Ànábì gbààwẹ̀ ni báwo ti jí látòru yẹn náà ni ó ti nígbà míì gan Ànábì ò ní gbààwẹ̀ kúrò nílé
nígbà tó bá délé tó bèèrè lọ́wọ́ àwọn ìyàwó pé kí ló wà nílẹ̀ táwọn ìyàwó ní kò sí nǹkan kan lẹ̀ ó ti dàwẹ̀ náà nìyẹn. àwẹ̀ bá wẹ̀ ńlẹ̀. yẹn ni pé ìta bá wo ìṣẹ̀mí ànábì ìṣẹ̀mí kan tí kò ń ṣe nǹkan tí a lè ní ó jẹ́ báyìí ló ṣe ń ṣe lójoojúmọ́ ṣùgbọ́n gbogbo ẹ̀ lójoojúmọ́ yẹn náà ló jẹ́ pé ìjọsìn ni àwọn nǹkan tó kó sí, ṣùgbọ́n ó ní àwọn ọ̀ranyàn tí ò fọwọ́ gbá. Mùsùlùmí gidi ò kí ń fọwọ́ gbá ọ̀ranyàn ọ̀run. Àwọn náfìlà àwa máa kó mọ́, nítorí pé ìyẹn téèyàn bá ti ń ṣe ọ̀ranyàn tó bá fi náfìlà kún yóò jẹ́ kéèyàn di ẹni Ọlọ́run. Náà ètò yín àgbọ́yé Islam ibi tí a ti ń gbéyẹ̀wò ìjọsìn ṣíṣe nínú Islam. Jẹ́ ká dókè lọ́hùn ká gbọ́n tán ní fún wa, a padà dé a tẹ̀síwájú pẹ̀lú àwọn ìbéèrè wa. Oh, what a wonderful world of SureClean detergent. Oh yes, you can have a clean and bright wash with SureClean. SureClean detergent is tough on stains, gentle on your hands, and leaves clothes smelling fresh. Oh see, for clean whites and all colors, SureClean detergent makes you shine. As you spread it all, you can see the shine of SureClean brightness. Now, wear your smile with pride and nothing to hide. SureClean detergent makes your family clean and happy. SureClean detergent, happiness with every wash. Ẹ káàbọ̀ sí orí ètò yín ètò wa àgbọ́yé Islam ibi tí a ti ń gbé yẹ̀wò ìjọsìn ṣíṣe nínú ẹ̀sìn Islam. Àwọn olùbánisọ̀rọ̀ wa tòní àwọn náà ni Ustaz Abdulhakeem Ashir tí wọ́n jẹ́ former Noble Amiru ti àná àbí ti jẹta ti Muslim Student Society of Nigeria Ìjẹ̀bú Area Council. Bákan náà Welfare Officer Ogun Area Unit MSS. Abiola ọba kọ́lọ́n jẹ́ kí wọ́n pẹ́ fún wa jù báyìí lọ. Naam, Ustaz, àǹfààní wo gan ni ẹni tó ń ṣèjọsìn, àǹfààní wo ni ó máa rí? Ó máa ń sọ pé àwọn àǹfààní yẹn a máa wá ní ìwà ti ẹ̀sìn, àǹfààní ẹ̀sìn, a dẹ̀ máa wá ní ìwà àǹfààní tara. Kí làwọn àǹfààní tó ń bẹ fún ẹni tó ń ṣèjọsìn? Àǹfààní alákọ̀ọ́kọ́ òun ni pé téèyàn bá ti jẹ́ olùjọsìn, ó máa sọ̀yàn di ọmọlúàbí lọ́dọ̀ Ọlọ́run. Ìjọsìn máa ń tú ìjọmọlúàbí èèyàn ṣe. Nínú Al-Qur'an Karim, nígbà tí Ọlọ́run bá ń sọ̀rọ̀ ọ̀run fún wa, Ọlọ́run bá ní tanha anil fahsha'i wal munkar. Téèyàn bá jẹ́ tó ń kírun tó jẹ́ kírun lára nǹkan tí ó máa ṣọ́ ni pé àwọn ìwà àlùfàǹṣá, ìná ìwà tí ò dáa, ṣọkúsọ, irun yẹn máa gbà ní àgbà lọ́wọ́ ẹ̀. Lára àwọn àǹfààní tí ìjọsìn máa ń ṣe nìyẹn. Téèyàn bá jẹ́ tó mójútó sí ẹ̀ dáadáa, á máa gba àwọn aburú, á máa gbà kúrò lọ́wọ́ yẹn. Lára àwọn nǹkan tí ìjọsìn máa tún fún yàn tó jẹ́ àǹfààní òun ni pé ó máa ń jẹ́ kéèyàn pé pàápàá nǹkan tọ́lọ́run bá ní kéèyàn wá ṣe láyé. Lájorí ní tí wọ́n fi wá sáyé. Àwọn Yorùbá ní ayé lọ́jà, ọ̀run nílé. Ẹni tó bá lọ ọjà tó wá ṣeré pa lọ́jà, ẹ̀tàmọ́ta kò ní nǹkan kan mú bọ̀. Ló bá dọ́jà ló bẹ̀rẹ̀ sí ń gbá bọ́ọ̀lù, ló jẹun, ló ṣe gbá ló ṣàwo. Wọ́n bèèrè lọ́wọ́ ẹ̀ pé ibi tó ẹ wo fíìmù ló bá gbádùn lọ òun dé o, ọjà yẹn dùn, kí ló mú bọ̀? Ó ní nǹkan kan mú o, àfikún òun ṣáà jẹun lọ. Ẹ tẹ̀ jẹ́ ìṣàlàyé agbábọ́ọ̀lù, àwo fíìmù, wá ń sọ nǹkan tó lọ́n nítorí ẹ̀ ní ká wálé ayé gan. Òun ní pé gbogbo nǹkan tá a bá ṣe nílé ayé yẹn kó jẹ́ pé a máa dojú ẹ̀kọ́ Ọlọ́run, a máa ṣe nítorí ìtọ́lọ́run. Àwọn nǹkan tó lọ́n bá pa á láṣẹ láti ṣe nígbà ká tó débí, torí pé àmọ́ àná àsínbí ọlájẹ ní àní sínbí mọ́. Àná yẹn kọ́lọ́run tó tì wá bí Ọlọ́run bá ní nǹkan tó gbà lérò. Ayé kan la wà lánàá. Ayé tá a wà lánàá yàtọ̀ sílé. Ilé ìta wá wà yìí òun ni ó determine bí tọ̀la yẹn ó ṣe rí. Òun jẹ̀rẹ̀ kò ṣeé padà wá. Téèyàn bá ti wá gbẹ́sẹ̀ tí ó gbẹ́sẹ̀ tí ó yẹ kó gbẹ́sẹ̀ sí. Tó gbà padà sí tàná, ayé tàná àpadà sí. Ìyẹn náà ò ṣe padà sí. Bí ẹ bá ti wọ bí ẹ bá rẹ̀ Nàìjíríà ó máa gba kámú náà ni. Ó bá rẹ̀ ní US á gba kámú ni. Tó bá ti bá rẹ̀ náà ni. Ó sì lè lọ Canada. Ó lè jà pa bí wọ́n ṣe máa ń sọ. Ìwọ ibi tí mò ń lọ ni pé ìjọsìn yẹn ló máa jẹ́ kéèyàn lè pé nǹkan tó lọ́ máa torí ẹ̀dá àmọ́ khalaqtul jinna wal insa illa liya'budun. Kí àwọn àǹfààní ti inú ẹ̀mí nìyẹn. Àwọn àǹfààní wo ló máa ní ìjọsìn ń ṣe fún ara? Tá bá wò lára ẹ̀ ní pé nínú Al-Qur'an Karim ló máa fún wa kí ẹ́sítà kà ń ṣe. Pé ó máa fọ owó téèyàn ní, torí pé èèyàn lè ṣe kó má kó nǹkan mọ́ nǹkan, á fowó ẹ̀ mọ́. Téèyàn bá jẹ́ tó ń kírun láǹfààní tí ó ṣe fún ni pé
á máa jẹ́ kí ara ẹ̀ kó nà lókun sí dáadáa. kára lókun sí torí pé nígbà tí ó bá kí tí Ànábì ní ká fi wé ẹni tó ń wẹ̀ ní tí odò wà níwájú ilé ẹ̀ tó wá ń wẹ̀ ń bẹ̀ lẹ́ẹ̀márùn-ún pé ṣé yóò dọ̀tí àwọn àǹfààní tó ń ṣe fún ìwà ara bẹ́ẹ̀ ni tó bá tó wá aláwẹ̀ náà wíwù scientifically wọ́n ti prove yẹn fún ara pẹ̀tẹ́ pé nínú nǹkan tó yẹ kéèyàn máa ṣe ni kéèyàn máa diet pé ìmọ̀ àgbàwẹ̀ yẹn á tún ṣàǹfààní fún gbogbo àwọn nǹkan tá a ti jẹ àwọn òlọ́nú tó yẹ kí wọ́n ti ṣiṣẹ́ wọ́n á sinmi iṣẹ́ àwọn àǹfààní tó ń ṣe nìyẹn tó bá tó wá di ìgbà tá a bá padà sọ́dọ̀ Ọlọ́run ìyẹn ní pabambarì Ọlọ́run bá fi san ẹni tó bá ṣe ìjọsìn tó bá ṣe dáadáa tó ṣe pẹ̀lú májẹ̀mú tọ́lọ́run bá gbé kalẹ̀ tó tẹ̀lé àṣẹ Ọlọ́run bó fi wọ̀ sínú àlùjánnà ẹni tó bá wá kọjálẹ̀ kí ni ìjìyà tó ń bẹ ìjìyà náà fún ẹni tí ó ìdákẹ́jẹ́ ẹni tí ó ṣe ṣe ni ìdákẹ́jẹ́ ẹni tó ṣe ni ẹni tí ò gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu téèyàn bá rán ọmọ méjì téèyàn rán wọn iṣẹ́ tí kan wá jẹ́ṣẹ́ yẹn dáadáa inú yóò dùn sí inú àdùn sí ẹnì kejì tó ṣe kinní náà yóò fi ojú kíkorò ìyẹn ni nǹkan tẹ́ni ó lọ nǹkan tó ní kálukú bá ṣe ní ó lọ bá nǹkan tó ní kálukú bá ṣe ẹni tó bá ṣeré ipá tó bá gbére ipá lọ́dọ̀ Ọlọ́run eré ipá ká jẹun ká mú ká ṣe pàtí nǹkan ló bá tó bá gbé kò tẹ̀ ní nǹkan kan gbé dọ́dọ̀ Ọlọ́run tó bá dẹ̀ tí nǹkan gbé dọ́dọ̀ Ọlọ́run ibi tó dẹ̀ fẹ́ lọ téèyàn bá ta bá ṣe exam nílé ayé gan téèyàn bá kọ paper àtẹnìkan tó jẹ́ pé empty ni gbogbo script ẹ̀ kò sí nǹkan kan examiner ò ní títorí ẹ̀ fún ní máàkì odò ẹ̀ náà ni ó bá tí ó jáde nínú result ìyẹn ló jẹ́ pé ibi tí ènìyàn ó padà sí tí ó padà sí ni pé kò ní bọ́ Ọlọ́run bá tí ó kò tẹ̀lé àṣẹ Ọlọ́run kò ní bọ́ Ọlọ́run bá lẹ́yìn tó Ọlọ́run bá yọ́nú sí wọn láìpẹ́ ní tó ṣèjọsìn ni á bá ìjọsìn ẹ̀ ní ọ̀dọ̀ Ọlọ́run àdìsí kò ní sí ní tí màá fi parí ọ̀rọ̀ Ànábì ní pé Ọlọ́run bá ní òun ò dá yín kẹ́ ẹ bá lè wá ràn wọ́n lọ́wọ́ nǹkan tó ń tuntun rẹ̀ dá yín bóyá ayé ìdè òun nìkan ló ń fẹ́ dá wà ń bẹ wá kún un lọ́wọ́ wàhálà yẹn pọ̀ Ọlọ́run bò kò lè dá gbé ni wọ́n ní òun ò dá yín torí yẹn kò ń ṣe nítorí ìjọsìn yẹn gan ló ti fi dá wa kì í ṣe nítorí pé kẹ́ ẹ bá lè wá kún òun lọ́wọ́ kẹ́ ẹ bá lè wá assist òun pé ilé ayé ti tóbi jù bóyá òun feel lonely ń bẹ kẹ́ wá máa ṣeré ipá ń bẹ kì í ṣe torí ẹ̀ nìkan òun dá yín kẹ́ ẹ bá lè jọ́sìn fún wọn Ọlọ́run ọba ọ̀rọ̀ yín lánìí kẹ́ ẹ máa jọ́sìn yín máa pọ̀ tó gbogbo iṣẹ́ ìjọsìn ni kẹ́ ẹ wá máa rántí wọn Ọlọ́run ọba búkúrà tánú àṣìlá kẹ́ ẹ rántí Ọlọ́run ọba láàárọ̀ kẹ́ ẹ rántí Ọlọ́run ọba ní alẹ́ ìyẹn ní ìjọsìn tá a bá ṣe èèyàn ń ṣe fúnra ẹ̀ ni ń ṣe fúnra ẹ̀ ni á lọ padà bá ẹ̀sùn ẹ̀ níbi tá à ń padà lọ tí ò sí nǹkan tí ó pè é tí ó ràn yàn lọ́wọ́ ń bẹ̀ ju nǹkan téèyàn bá ṣe níbẹ̀ lọ. a ti wá gbọ́ pàápàá jùlọ ìjìyà tó ń bẹ fún ẹni tí ò ṣe kí wàá ní ìmọ̀ràn yín fún àwọn tó ń ṣe àti àwọn tí ò ṣe ẹ gbọ́dọ̀ ní ìmọ̀ràn fún àwọn méjì. aláwọ̀kọ́ ni pé àwa tá à ń ṣe ká mójútó dáadáa ká wá kọ́ ẹ̀kọ́ bá a ṣe é ṣe pẹ̀lú àníyàn tó dáa ká kẹ́kọ̀ọ́ bá a ṣe é ṣe ẹni míì ń ṣe nǹkan kò kẹ́kọ̀ọ́ ẹ̀ àìkẹ́kọ̀ọ́ yẹn gbà máa jẹ́ kí nǹkan yẹn á máa fi tọ̀fọ̀ gbẹ́ ká kẹ́kọ̀ọ́ ẹ̀ pé báwo ni ẹni tó ní ká ṣe é ṣe ní ká ṣe é. a ti ń kírun ogójì ọdún sẹ́yìn àádọ́ta ọdún sẹ́yìn àìmọye tó kírun tí àwọn ẹni ìṣáájú jọkọ̀ bá kan jókòó mọ́ṣáláṣí ń wọ àwọn ẹ̀tọ́ kí wọ́n wá pé sọ̀hábà kan wá kírun ṣojú ànábì tí ànábì sọ fún mi pé ó tí ì kírun ẹni tí ìlànà tó sọ lè ó tí ì kírun padà lọ kírun ìyá máa ṣèjọsìn nígbà mi nítorí kò kọ́ ẹ̀kọ́ ẹ̀ ànábì padà wá kọ́ sọ̀hábà yẹn lẹ́kọ̀ọ́ bọ́ ṣe ń rùkú bọ́ ṣe ń sùjúdù kì í ṣọ̀rọ̀ kéèyàn pẹ́ ń di ìjọsìn ká kọ́kọ́ ẹ̀kọ́ ẹ̀ ká wá ṣe nítorí tọ́lọ́hun ìyẹn ní fẹ́ni tó ti ń ṣe ẹni tí ò tí ì ṣe kó rọrùn ẹ̀ lọ́wọ́ kó mọ̀ pé ayé òun ò ní gún síbẹ̀ ó ń tán lọ náà nìyẹn ó ń tán lọ ni gbogbo ẹ̀ lọ díẹ̀díẹ̀ bá ṣe ń kà ń ṣẹ́jú kọ̀ọ̀tà àrùkọ́ àgbàdo iná gbogbo ẹ̀ lọ ká mójútó nǹkan tá a lọ bá lọ́dọ̀ Ọlọ́run ìyẹn ni advice mi. ká mójútó ń tá a fẹ́ lọ bá lọ́dọ̀ Ọlọ́run torí pé kò sí nǹkan tọ́lọ́run ń béèrè lọ́wọ́ wa ilé ayé tá a wá yìí kò ń ṣowó ló ń béèrè lọ́wọ́ wa kò ń ṣọmọ ló ń béèrè lọ́wọ́ wa ìjọsìn yìí ni ó ṣeé ṣe kọ́lọ́run tiẹ̀ má da ọmọ ẹ̀dá ènìyàn sórí ilẹ̀ torí pé tọ́wọ́n màláíkà ń ṣe fún gan ìjọsìn ni ó tún wá dá wa náà sórí ilẹ̀ náà ó ní pé òun fẹ́ fi wá ṣe kàlífà sórí ilẹ̀ ó fi wá ṣe kàlífà tán pé ká máa jọ́sìn fóun ni àbẹ̀ Ọlọ́run bá Ọlọ́run fi ìjọsìn náà Ọlọ́run fi rọ̀ wá lọ́rùn àwọn ustaz wa wọ́n ti fún wa ní àkótán ọ̀rọ̀ nítorí pé gbogbo ìgbésí ayé mùsùlùmí ìjọsìn ni ká má wò pé ó dìgbà tá a bá wọnú mọ́ṣáláṣí
tá bá lọ kírun, tá bá ṣàlùwàlá, tá bá kírun la ṣe ń ṣèjọ́sìn. Gbogbo kíbi tá bá ti bára wa, ilé iṣẹ́ la ti bára wa, ìdí òwò la ti bára wa, àbá ń kọ́ṣẹ́ ni, gbogbo kíbi tá bá ti bára wa, a gbọ́dọ̀ mọ̀ pé à ń ṣe ìjọsìn fọ́lọ́run bá ni. A dẹ̀ bẹ̀ Ọlọ́run bá kọ́lọ́run jọ̀ọ́ járí ìjọsìn náà ṣe o, járí ṣe o. Torí pé kó má sọ pé ká má wá sọ pé àwa sáyé àrí nǹkan kan mú lọ, Ọlọ́run já àrí nǹkan mú bọ̀. A dúpẹ́ lọ́wọ́ àwọn ustaz wa, Ọlọ́run má ṣàbà san yín lẹ́san dáadáa. Ilé iṣẹ́ Blitz and Junus, àwọn ní ká fún yín ní ọṣẹ yìí, àwọn ni wọ́n ń ṣe ọṣẹ Sure Clean àti onírànràn ọṣẹ tí wọ́n ń ṣe. So kọ́lọ́run má ṣàbà san yín lẹ́san rẹ̀. Ẹ̀yin náà tẹ́ dìde, kọ́lọ́run má ṣàbà san yín lẹ́san rẹ̀. A máa fi léyìí ṣe lọ pẹ̀lú ògo Ọlọ́run. Tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀, á tún padà wá lórí àkàntì ètò tí a máa mú wá lórí àgbọ́yé Islam. Àbẹ̀ Ọlọ́run bá ẹ̀yin tẹ́ ń wò wá, òun náà ni ẹ̀yin náà la máa bá. Àwa náà tí à ń sọ, àwa náà ni Ọlọ́run máa tún fi ẹ̀mí ẹ̀ lẹ̀ láti lè padà wá pẹ̀lú ògo Ọlọ́run. Ọlọ́run ní fi ẹnì kankan ṣàwátì inú wa. Subhana rabbika rabbil izzati amma yasifun, assalamu ala al-mursalin, walhamdulillahi rabbil alamin. جزاكم الله خير. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا